àṣírí padà tú nípa ọ̀rọ̀ Muyideen Àgbàlá, àṣírí kan padà tú nípa ọ̀rọ̀ ẹ̀. Ẹ wo fídíò yìí. ṣé kí ibo ni ká ti sọ pé Muyideen ti fara gbọ̀fà? ṣé láti ogun ìdílé wọn ni, àbí ogun ìdílé ti ìyá, àbí ti bàbá, àbí ti ilé ìyàwó ẹ̀ tó fẹ́, àbí ogun tó ń bá òun gangan jà, àbí ìwà tí Muyideen ti wù kó tó di wípé Ọlọ́run sọ pé kí ó rí bàbá Àgbàlá Gabriel tí wọ́n fi ràn lọ́wọ́, àbí ìwà tó tún ti ń wù nínú chọ́ọ̀chì fún àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Muyideen ti ṣe nǹkan fún tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn náà dẹ̀ fi ń gégùn ní tó jẹ́ pé mẹ́rin tèmi gan mọ̀ nípa ètò dẹ̀ ṣojú mi. Ọjọ́ kan bàbá kan ra charger lọ́wọ́ ẹ̀, charger 1005, bàbá yẹn dẹ̀ sọ fún pé kó bá wọn test charger yẹn pé so charge. Muyideen dẹ̀ bá wọn check, ó wọnú ṣọ́ọ̀pù, ó ti bọ́ná ó yọ fún wọn padà. Muyideen sọ pé ó ti ṣiṣẹ́. Ṣé bẹ́ẹ̀ tó bá fẹ́ rajà, ó máa show rẹ̀ hàn wípé àkànwò nǹkan tí wọ́n ṣe ó ń charge o. Muyideen fún bàbá yẹn charger. Bàbá yẹn délé, bàbá yẹn ti fóònù yẹn bọ́ná, ó dà pé charger yẹn ò ṣiṣẹ́. Nígbà tí bàbá yẹn mú charger yẹn wá fún pé nǹkan tó tà fún mi ò ṣiṣẹ́. Muyideen ní láti sọ fún bàbá yẹn pé ó ti bàjẹ́ ni kò kan òun. Bàbá yẹn sọ pé òun struggle tó ń fi owó yẹn ni kó fún ní charger òun. Next thing tí Muyideen máa ṣe fún bàbá yẹn, nígbà tí Muyideen kúrò wájú bàbá yẹn, bàbá yẹn wá fà padà pé àwọn ò ní gbà dípò máa fún àwọn ní owó charger wọn. Jésù Kristi mo fi ṣẹlẹ́rìí. Muyideen dẹ̀ ya aṣọ mọ́ bàbá yẹn lọ́rùn. Bọ̀dá Muyideen ya ṣòkòtò mọ́ wọn lọ́rùn. Bàbá yẹn ní ha, ó dẹ̀ sọ mí dalákìsà. Bàbá yẹn ò dẹ̀ gbaṣọ lára àwọn. Bàbá yẹn ní ó rìn òkàn ayé ẹ̀ ni, ó ráre kan ayé ẹ̀. Bàbá yẹn dẹ̀ fún lépè tí gbogbo adé ẹ̀ bàbá yẹn pé bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú. Wọ́n ní láti lọ fún bàbá yẹn láṣọ. Sí kí n sọ para bàbá yẹn ló ti gba ọfà. Abẹ́ni tó ti fóònù bọ inú sọ́kẹ̀tì ẹ̀ níwájú ta ṣọ́ọ̀pù tó plọ́ọ̀gì fóònù tí kò mọ̀ wípé òun gba owó nínú ṣọ́ọ̀pù ni, because tó bá tan generator nínú church inú ṣọ́ọ̀pù ẹ̀ ó máa hàn bẹ́ẹ̀ tó dẹ̀ fi ń ṣe charging fáwọn èèyàn. Bùrọ̀dá Muyideen dẹ̀ já charger woman yẹn yamayama, wọ́n dẹ̀ mú charger yẹn wọ́n dẹ̀ já wípé tí bàbá ńlá kú ẹni yẹn ló ń bá wọn rè po ni. Ṣé kí n sọ pé tí woman yẹn fún ẹ ni ló já yín báyìí? Àbí ti ya arúgbó tí ìyá yẹn ń gbé chíà lọ tí wọ́n fẹ́ gbé chíà kalẹ̀ kí wọ́n to chíà tẹ́ ẹ̀dẹ̀ mú chíà tẹ́yìn gbé bọ̀ tẹ́ fi ti màmá yẹn dànù tí ìyá yẹn ní sóòrí náà ni tẹ́ sọ fún màmá yẹn pé ojú wọn ló fọ́, nẹ́ẹ̀sì tẹ́ máa ṣe ẹ̀fọ́ etí màmá yẹn àgbàlagbà. Ṣé kí n sọ pé ìpè ìyá yẹn ní jáyìn? Àbí tẹni tẹ́ fi petrol fọ ẹnu charging rẹ̀ orí ibi ọ̀dọ̀ bọ̀dá Muyideen mo ti mọ̀ pé tán bá fẹ́ charge fóònù tó máa tètè fast wọ́n máa fi petrol fọ ẹnu charging point yẹn tán bá ti wá plug ẹ̀ fóònù máa sáré fún òdì ọ̀dà tẹ́ bá fẹ́ charge fóònù yín tí yẹn ti sáré já báyìí fóònù yín ẹ ti máa mọ̀ pé ó ti wọ ẹ̀rọ ó ti bàjẹ́. Sọ́dọ̀ àwọn tẹ́ wù eyín fún ní kí n sọ pé ti fara gbọ́fà ni àbí ìpè bàbá ìtẹ́wà parọ́ mọ́. Ṣé rí nígbà tí Muyideen jáde ní was it not few weeks back now, wípé wọ́n wá já ṣọ́ọ̀pù wọn gbé generator ní wọ́n kó gbogbo ọjà tó ń tà ń bẹ́ẹ̀ lọ. Nǹkan tí mo kọ́ rò ní wípé kí ló lè máa ṣe bọ̀bọ̀ yìí ná? Kí èèyàn kó fi irú ilé yìí sílẹ̀ kó dẹ̀ sá kúrò ń bẹ̀ kó dẹ̀ wá di ẹni tó ń rìn kiri. Ṣé mọ̀ wípé níbi tí Nàìjíríà lè délé ni adáwọn tó ń ṣiṣẹ́ ìjọba tí wọ́n sì ń gbàdúrà kọ́nà ra lẹ̀ fáwọn, ká má ti sọ pé ẹni tí Ọlọ́run á jogún orílẹ̀ yìí fún, adáwọn tó pé wọ́n sọ fọ́nà pé Ọlọ́run jọ bó jẹ́ yàrá kan yọ̀ǹda ẹ̀ fáwọn, ká má ti sọ pé Muyideen kọ́nà á jogún orílẹ̀ yìí fún ẹ kó wá fi ilé yẹn sílẹ̀ kó wá fi sílẹ̀ kí ló ń ṣẹlẹ̀? Ṣé ká sọ wípé nǹkan tí woman yìí sọ ló ń ṣe Muyideen ni? Ṣé ká sọ wípé nǹkan tí woman yìí sọ ló ń ṣẹlẹ̀ ni? Àbí kí lẹ̀yin rí sí? Kí lẹ̀yin rí sí? Ẹ fi èrò tí náà lábẹ́ comment section. Then kí lẹ̀yin rò wípé Muyideen ní ṣe tí ayé ẹ̀ fi lè ní ìtumọ̀? Èrò yìí ni mo need. This is Adeomade. Bye for now. Adeomade, advocate for the masses.